àjùmọ̀bí ò máa kàn tánú àfẹnitọ́lọ́run bá rán sí ni látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í dojú kò tí ni ìrírí ayé ni kì í fi nípa ọgbọ́n náà ló fi ń kọ́ni àní báyé ṣe jù bẹ́ẹ̀ lọ ibi ẹ̀dá ń lọ akókó débẹ̀ adínilọ́wọ́ kan ń ṣe lásán ni ó máa débi ayọ̀ mi láyé ni ẹ̀dá. ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn ẹ sọ fún kó má ṣe dòṣù alóró èdè lárí o ẹ̀yin ènìyàn ẹni tó mọ̀lá kò má sí torí ọlọ́run ẹ ṣe rere o torí ọlọ́run ọba ẹ má gbígi oró nítorí ọ̀la àṣesílẹ̀ ṣóun làbọ̀ wá bá ẹ ò mọ̀ pé yín ló ń dákun kan ní òròmọdìyẹ ló ń padà wá dàgbà gbọdọ̀ tá a fojú rénà yìí tó bá yá ó lè ṣe bẹ́ẹ̀ kó gbé ní lọ láṣẹ ni ẹ má ṣe fèdí dóró torí ọlọ́run ẹ ṣe rere o torí ọlọ́run tó dá wa o ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn ẹ sọ fún kó má ṣe dòṣù alóró èdè lárí o ẹ̀yin ènìyàn ẹni tó mọ̀lá kò má sí torí ọlọ́run ẹ ṣe rere o torí ọlọ́run ọba àjùmọ̀bí ò máa kàn tánú àfẹnitọ́lọ́run bá rán sí ni látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í jojú bó ti ní ìrírí ayé ni kì í fi nípa ọgbọ́n náà ló fi ń kọ́ni àní báyé ṣe jù bẹ́ẹ̀ lọ ibi ẹ̀dá ń lọ akókó débẹ̀ adínilọ́wọ́ kan ń ṣe lásán ni ó má débi ayọ̀ mi láyé ni ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn ẹ sọ fún kó má ṣe dòṣù alóró èdè lárí o ẹ̀yin ènìyàn ẹni tó mọ̀lá kò má sí torí ọlọ́run ẹ ṣe rere o. àpò kòkó mẹ́tàlá ni òkìkí ọlá gbà lọ́wọ́ mi. òkìkí mo ti kọ́. nínú mẹ́tàlá yẹn ó sanwó mẹ́fà. tún jìnlẹ̀ lẹ́wọ̀n. kò jọ pé mo rí ẹ lónìí rárá gbóló lọ látàárọ̀. mo sáré lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi ni. ǹlẹ́ ṣé o sí. kó wàá ẹ̀kí mi. ìdánwò ìwé mẹ́wàá ìṣòro pọ́jọ́ ìpẹ́ rárá ìyẹn dà ẹ wo ìgbín àtẹnumọ́gi àgùn orí àwọn bàbá mi ìyá mi wọn ò ní fi ẹ́ sílẹ̀ wàá ṣàṣeyege wàá ṣàṣeyọrí èmi náà lè máa fi ẹyàn kan káàkiri gbogbo pé tí ọba sọ̀rọ̀ òwe ọmọ mi náà wà ìgbà mélòó bó bá ti ń parí ìwé mẹ́wàá yẹn sí kò túbọ̀ sí iye olèlè kò parí yẹn náà kó ń bẹ ilẹ̀ kí lè èmi máa wá rí ṣe fún ẹ báyìí. mo ní kí wọ́n sọ fún yín pé ọ̀túnla ni owó wáyé kì í máa close. owó ìdánwò yẹn ẹ̀yin ló ló pọ̀ ọ̀hún. 7,000. ẹlẹ́dàá ìyá mi ẹlẹ́dàá bàbá mi á jẹ́ kí. ìwọ fi yẹn bómi fún mi náà. sá. bómi mímu fún mi. ẹlẹ́dàá ìyá ẹ̀ pàápàá gbogbo wa pátápátá gbogbo à ní ìyànjú. báwo lẹ ṣe ń ṣe báyìí. ṣé o sì tó ń gbẹ́kọ̀. ọmọ wo ẹ wọlé dé ó bí owó ẹ ti sáré tọwọ́ bá ẹ̀rú fún lówó. owó ìdánwò ni ìdánwò ìwé mẹ́wàá ó ṣe kókó. ẹ ti gbàgbé bí wọ́n ṣe sọ pé ọmọ ẹ máa ń hùwà ní skul ó ní jàgídíjàgan ìpáàlì ní gbogbo wa tó ń hù iléèwé secondary school ló ṣì wà yẹn o tó bá wá dẹni tó yunifásitì àwọn ọjọ́ ìrìn ẹgbẹ́ òkùnkùn á bẹ̀rẹ̀ sí ní ba orúkọ ẹbí jẹ́. láti ẹ̀tún jẹ́ pé ó tún máa lọ náwó ọ̀rọ̀ ló sọ ọ́ ló jẹ́ tí. ẹni tó bẹ̀rẹ̀ ló sọ. owó mẹ́fà ló lè sanwó àpòkùn ẹ̀. ṣùgbọ́n pé owó gbèrè máa kú ẹ̀. ó kù méje. ó kù méje kò tí ì sanwó méje yẹn dì sí. kò tí ì sanwó méje yẹn dì sí. dáàdì. mo gbọ́dọ̀. ṣùgbọ́n mo gbọ́dọ̀ ẹgbẹ́ wo tí mo gbé lọ́nà. nígbà tí èèyàn ò sanwó kínní ṣé àtúwá ń béèrè àtúgbọ́dà rẹ̀ fún nígbà tí mo fún un. dáàdì. bóyá sàkóso wọn lọ. bóyá lọ́yìn. mo fẹ́ jẹ́ àdéhùn sáyẹ́ rí ọ̀rẹ́ mi kiri bá facebook. máa ló ń tiẹ̀. dáàdì owó ẹ̀ sà. owó. ẹ̀ tí ì fún mi tí mo fi wọlé.
wọlé lọ bomi. owó wo ni. ẹ sà owó lẹ́fẹ́ fún mi sìn kí n tó wọlé bá yín bomi gbọ́dọ̀. ó jọ kó sọ̀rọ̀ owó kílò pé iná. owó ẹ̀ sáà mi dáadé owó wa ẹ̀ mi. owó ọ̀túnla ló máa close. bẹ́ẹ̀ sà. ẹ̀ẹ́n náà ò ṣe nǹkan kan ṣebí àṣìlẹ́ ni àní ọ̀la ó ṣe kó lè tó àárọ̀ ọ̀túnla máa kówó fún ẹ. máa kówó fún ẹ. dáàdi ẹ̀ kó fún mi láàárọ̀ ọ̀túnla. lówó tẹ́lẹ̀ kó fún mi sìn kí n tó wọlé lọ bomi fún yín dáàdi. kí ló ṣe rò pé owó yẹn ni mo fẹ́ kó fún ẹ. wọ́n ṣe máa ń sọ̀rọ̀ báyìí wọ̀mọdé yìí ó ṣe ń sọ̀rọ̀ báyìí ṣe kéèyàn bá kó dání kò ní mọ tí òun kọ́kọ́ fẹ́ fowó ṣe lọ́kọ̀ ẹ yọ pé èèyàn máa fún gbogbo ẹ̀ ní bí wọ́n ṣe pàtàkì sí ni. dáàdi àwọn ọmọ mi tún sí ní kẹ́ ẹ má fún mi lówó. kí ló ṣe mọ̀ bẹ́ẹ̀ ìwọ ní ojú ló pa àwọn ni àbó ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé o mọ̀ pọ̀ ọ̀rọ̀ owó tí wò ń sọ̀rọ̀ ni iṣẹ́ ni iṣẹ́ là ń ṣe ká tó rówó kíyàn bá dẹ̀ ti rí owó yẹn wàá gbé sọ́tún wàá gbé sọ́tún wàá wo ohun tó ṣe kókó tó kọ́kọ́ ṣe pàtàkì jù láti fowó ṣe lásìkò yẹn ní ti rí ètò àwọn ìkòjó ìdọ̀tún náà. dáàdi ti rí. kí lẹ́yìn tó ṣe ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣé o mọ̀ wípé èèyàn máa ń ṣiṣẹ́ kó tó rí owó ni kí ló burú nínú kí wọn náà máa gba àgbàro ṣàwọn kọ̀ọ̀kan pẹ́pẹ́pẹ́ láti fi jọra wọn. ó máa ń tẹ̀lé ṣe ó máa ń gbogbo irú tí mo ṣe kí ó tó di pé mo dípò tó mọ̀ ẹ́ adẹ̀wà ń sọ̀rọ̀ ní ìyàpọ̀ lórí kan máa. dáàdi kí n gbàgbàro. gbẹ̀nu dáàdi tún jí gbàgbàro o ti ń bí mi nù. ọba àjùmọ̀bí ò máa ọ̀tánú àfẹnitọ́lọ́run bá rán sí ni látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í jojú ó ti ní ìrírí ayé ni kì í fi nípa ọgbọ́n náà ló fi ń kọ́ni. mi ò rò pé màá lè ṣe exam mi mọ́. irú ọ̀rọ̀ nìyẹn kí ló dé. because dáàdi mi ò rẹ́dí láti fún mi lówó wáyéèkì mi mọ́. kí ló ṣẹlẹ̀ ṣé ó ṣẹ̀wọ̀n ni. ẹ ṣe kẹ but ìyàwó wọn ni dáàdi mi ti rẹ́dí láti tọ́ bàpò kó fún mi kí dáàdi mi tó gbọ́ tí dáàdi mi gbọ́ ló bà gbogbo ẹ̀jẹ̀ lẹ́kan. I don't know what to do. Ọ̀gá o ẹni tó lórí ó máa ní fìlà o ṣé ni wọ́n tó pé àbí wọn ò mọ̀ pé mọ̀wé lè ní no àbí bóyá wọn ò mọ̀ how good you are ẹni tó lórí ó ní fìlà wọ́n sìn ìwọ tó mọ̀wé ní mọ̀ you are all in all àwọn òbí ò fẹ́ fún ẹ lówó exam èmi dẹ̀ rí ìwé ohun mi kà kò sí mi ọkàn mi ò tiẹ̀ sí ìdíwé rárá èmi ni bàbá mi ràn orí pé lọ́rọ̀ yàn mo gbọ́dọ̀ kàwé ok ó mọ̀ nǹkan tá a máa ṣe ọ̀tọ̀ ní plan mi tẹ́lẹ̀ ọ̀tọ̀ ní nǹkan tí mo ń plan fún but mo lè torí tiẹ̀ change ma change plan mi ó máa tún ṣẹlẹ̀ jẹ́ kí n sọ fún dáàdì kémi gbowó exam mi lọ́wọ́ wọn so tiẹ̀ tí má gbowó exam mi lọ́wọ́ dáàdì má dẹ̀ kó fún wọ wà lọ ṣe exam tiẹ̀. lẹ́kàn báwo ló ṣe rò pé yẹn possible. ó possible nǹkan tí mo kọ́ máa sọ fún dáàdì ni pé ọ̀nà oko ni mo ti fẹ́ lọ ṣe exam kí ló dámọ̀ mo dàbí ṣe understand mi nǹkan kan ṣó tí mo kàn nídìí ni pé kí n ti kú nílé so adé ló wà lọ ṣe exam tiẹ̀. ṣó dẹ̀ rò pọ́rọ̀ yóò ní lẹ́yìn ṣá. mr ṣé kò ní lẹ́yìn ó dé o kò ní lẹ́yìn tó bá jẹ́ ẹni kò ní lẹ́yìn dé ndé má tó kò bí ìfẹ́ sí mi lọ́wọ́ fún mi yá lọ. látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í jojú ó ti ní ìrírí ayé ni kì í fi nípa ọgbọ́n náà lọ. mo lọ ṣe exam. exam èwo. WAEC. ẹ gbà mí léyìí tó sanwó fún. ó lè rí bẹ́ẹ̀ lójú yín bọ̀tẹ́ ọ̀bá bá ká ẹni tiẹ̀ ọlọ́run á tẹ́ tiẹ̀. gbọ́mi ná àwọn wo ni òwe yẹn jọmọ́ tiẹ̀ àwọn wo ló pa òwe rí burúkú mọ́ èmi orí ẹ̀ ti dàrú lọ́rùn ẹ̀ ìwọ ọmọ aláìlẹ́kọ̀ọ́ rádaràdé olóṣì ọmọ yìí ṣé mi ni mo bá tiẹ̀ jẹ́ ni àbí mi ni mo ró ìyàlá yẹ ẹ̀ sọ́nà ọ̀run tó ní kó wá dúró kó tó ẹ kó kọ́ ẹ bọ́ ṣe ń gbọ́ ẹ̀kọ́ wá gbọ́ mi wo nínú ilé yìí èmi ni mo bẹ́ẹ̀ sọ wàá wá ṣe ráyìí wàá ṣe bí pòkù síbì kan wàá ṣe ká àrẹ̀mọ. ìwọ àrẹ̀mọ orí burúkú wo nínú ilé Sanusi wá gbọ́ mi ò lè jẹ́ kankan. àrẹ̀mọ olórí burúkú tí ò lè rí ṣe àwọn
àwọn wo ló tẹ̀ ń tọ́ ẹ̀ náà tó sọ pé wọ́n ló máa gbógo nu ilé gan mo láwọn wo ló ń kí ẹ̀ láyà tó ní wọ́n ló máa ṣoríire jù nu ilé yìí irọ́ ló fi yẹn pa wọmi ìwọ tó ṣe pé ìjẹ̀ka ló máa ṣe gbẹ̀yìn ayé ẹ̀ o ò lè ní lárí o lè ju bó ṣe wà yẹn lọ gbàgbé sọ fún ẹ yẹn. Anyway, let's wait and see. orí ẹ burú olóṣù dúró dè mí orí ẹ ọ̀dà alọ́fiẹ́ àbọ̀tẹ̀mí wàá padà wà bá mi nínú ilé yìí olóṣì ọmọ odó làbàtì báyìí ló máa gbà ń lọ ṣèdánwò olóṣì ọmọ tó rìnrìn àrè lọ ọjọ́ lè tẹ̀lé ọba àwọn ọmọ èlò lè fẹjọ́ máa jáde ó máa jáde gbẹ̀yìn ayé ẹ sọ fún kó má ṣe dòṣù ká lóró èdè lárí o ẹ̀yin ènìyàn ẹni tó mọ̀ láà kò mọ̀ sí torí ọlọ́run ẹ ṣe rere o. wọ́n jíṣẹ́ mi. Ìyàwó yín jíṣẹ́ fún mi. ń dà torí mo ti ránṣẹ́ lẹ̀ owó mi tàbí kókó nulẹ̀ ìkànnì méjèèjì. Eré ẹ̀ náà ni mò ń sá ó kù díẹ̀ náà ni very soon máa yanjú ẹ̀ wá fún ẹ kún mọ̀ pé mi ò ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ṣé o rò bá gbọ́ pé owó tó gbàdọ̀ níjọ́ mẹ́ta wèrè rẹ̀ ni òǹké. Ẹ̀yin náà gbọ́ mo gbowó yẹn lóòótọ́ ṣùgbọ́n owó wàhálà iléèwé ọmọ yín òun náà la fi ṣe torí ibi tó bá dé ẹ náà àfikọ́ lọ́jọ́ oyin ojú ẹ̀dílẹ̀ láyọ̀ níbẹ̀ lánàá yẹn lé lórí. ọmọ mi wò ṣètò ìbò. ọmọ tèmi. ṣé èmi bí ọmọ onígbèsè ni ṣé ọmọ tiẹ̀ kí ló kàn mí kọ́ ọmọ ẹ lọ léèwé tàbí kó má lọ léèwé bó má sórí rere kó ṣe bó má má sórí gbé kó ṣe orí gbé kí ni tẹ̀mí pẹ̀lú yẹn. ó tiẹ̀ máa ṣe rere. èmi kò tí ì kó kan èmi tó ti gbé owó mi ló kàn mí ó mọ arákùnrin má jẹ́ ojú ẹ o gbọ́ má jẹ́ kí n tẹ́jú ẹ mọ́lẹ̀ o mi ò fẹ́ n tó ń ṣe fún mi yìí o ó dà èmi jímọ̀ láàrin èmi síjọ́ monday láàárọ̀ kùtùkùtù monday tí n bá délé ẹ tí n bá bá owó mi ò ní fáìnì ẹ̀ sí o gbọ́ àárọ̀ monday tí o bá ti sówó mi má jẹ́ ń bẹ́ẹ̀ nulẹ̀ yẹn kó o wojú mi dáadáa èmi ò bá àwọn èkó tó lọ́wọ́ lọ́wọ́ o èmi máa ń dájọ́ yọ̀ fún ara tèmi ni o gbọ́ tó bá ti dàárọ̀ monday tí n bá ti rówó mi gbà ó gbọ́ láti ẹ dáadáa kó o gbọ́ láàárọ̀ monday tí n bá ti rówó mi gbà èmi ò mọ nǹkan tó lè ṣẹlẹ̀ o gbọ́ máa dá nǹkan lẹ̀ fún ẹni. ẹ má ṣe yẹn. má ṣe yẹn. o ò lẹ́bi nígbà tí n bá dá nǹkan lẹ̀ nínú ilé ẹ tó bá ń rákùfà tó bá ń gbòkú ọmọ sí bóyá wà kókó nínú ilé mi. ayé wọ àwọn sì bìlà ọmọ ò ní kú mọ́ mi lójú ó ṣe wọ ó dúró dì ẹ máa sanwó yín ẹ kú mọ̀ pé mi ò ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀. wọ gbogbo inú ilé tí mo kọ́ pátá kò sí ilé kan tó ń jẹ mí lówó ń bẹ̀ ó gbọ́ bí n bá ti lé kan tó ń gbà bí n bá ti dán nǹkan lẹ̀ tíṣòro tí wọ́n bá ti bá ìrẹsì bá wọn kó òun ilé mi nìyẹn báyìí kúrò ìṣẹ̀lẹ̀ sí o ó gbọ́ mi ò sọ ohun tó mi ò lè mọ ohun tó lè ṣẹlẹ̀ nílé ẹ dúró kẹtì. èmi kọ́. ohun tí láńlọ́ọ̀dù mi fojú mi rí ni mo sọ fún ẹ ṣùgbọ́n ní ìsìn mi ò ṣàfihàn kankan méjì kọjá kó fún mi lówó kí n lọ sanwó ẹ̀ tí n bá ti sanwó ẹ̀ ó tán wálé tó bá wà níbẹ̀ ojú àgbẹ̀ ẹ̀ tì fún mi. ẹ̀gbọ́n ẹ̀yin lẹ ń ṣe lò bí èwe o mo ti sọ fún yín ti pẹ́ o ṣé wo ti bá fún yín lówó òyà bàbá nílé yẹn ò ní wá embarrass yín tówó yẹn bá tán ilé tó wà ń bẹ̀ yẹn táwọn àbúrò wa ẹ̀gbọ́n tó ń dé sí kí ló tẹ̀ ẹ̀kún wá síbẹ̀ yẹn kẹ́ẹ̀kún jókòó sílé yẹn ṣùgbọ́n no problem o tẹ́pẹ́ ò lẹ fẹ́ máa fún yín ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ lọ sílé yẹn kẹ́ ẹ máa gbé ilé yẹn. wálé ṣó rọrọ ilé mọ̀lẹ́bí àbúrò ẹ kọ́lé ẹbí ni ilé yẹn ń gbé bẹ́ẹ̀ mi ò fẹ́rù nǹkan bẹ́ẹ̀ kọ́ sórí ọ̀rọ̀ ọjọ́ iwájú kan ni. ẹ̀gbọ́n mi ẹ fọ̀rọ̀ mẹ̀lọ́bílẹ̀ ẹ̀yin ẹ lọ sílé yẹn àtowó àtilé máa fún yín mo fẹ́ kẹ́ ẹ wà ókè ni mi fẹ́ kọ́ máa ẹ bára sí yín mọ́. wálé orí sọ lóòótọ́ ṣùgbọ́n màá gbélé bó ṣe sọ ṣùgbọ́n máa tún gbowó. máa fún yín yẹn ò ń ṣe problem owó máa fún yín. tí ẹ jẹ́ rí ẹ. ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ bí èèkan ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń dúró ti ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń fẹ̀yìn kan ni ọ̀rẹ́ òtítọ́ nígbà tí o sọ̀nà àbáyọ ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ni. ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ bí èèkan ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń dúró ti ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń fẹ̀yìn kan ni ọ̀rẹ́ òtítọ́ nígbà tí o sọ̀nà àbáyọ ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ni. ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ gidi. hello a tún wà ní gáràjì báyìí lókè bíà gáràjì kẹfíà ọ̀gbọ́n la wà. ok kí ló sọ wọn ká gbé báyìí ká máa bọ̀ wá sí bọ́ọ̀nù. ọ̀rẹ́ òtítọ́
látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í jojú ó ti ní ìrírí ayé ni kì í fi ní pa ọgbọ́n náà ló fi ń kọ́ni àní báyé ṣe jù bẹ́ẹ̀ lọ ibi ẹ̀dá ń lọ akúkú débẹ̀ adínilọ́wọ́ kan ń ṣe lásán ni o máa débi ayọ̀ mi láyé mi àjùmọ̀bí ò máa kàn tánú àfẹnitọ́lọ́run bá rán sí ni látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í jojú ó ti ní ìrírí ayé ni kì í fi ní pa ọgbọ́n náà ló fi ń kọ́ni àní báyé ṣe jù bẹ́ẹ̀ lọ ibi ẹ̀dá ń lọ akúkú débẹ̀ adínilọ́wọ́ kan ń ṣe lásán ni o máa débi ayọ̀ mi láyé mi àjùmọ̀bí ò máa kàn tánú àfẹnitọ́lọ́run bá rán sí ni látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í jojú ó ti ní ìrírí ayé ni kì í fi ní pa ọgbọ́n náà ló fi ń kọ́ni àní báyé ṣe jù bẹ́ẹ̀ lọ ibi ẹ̀dá ń lọ akúkú débẹ̀ adínilọ́wọ́ kan ń ṣe lásán ni o máa débi ayọ̀. मैंने पारो फún ẹnu mi dùn lẹ́yìn. I'm highly impressed. Congratulations. Congrats. To you too. So àti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run admission ti bọ́ sí. Hallelujah. Mo rò pé tá bá délé tá bá sinmi díẹ̀ ká wá lọ sọ́dọ̀ bàbá ẹ̀ ní next team báyà bí. Man tó fẹ́ kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀. Oh, serious. Yeah, we're not the next thing on agenda. Ká dúpẹ́ fọ́lọ́. Ẹ̀gbọ́n ẹ̀ fún mi change it. Oh, sorry. Wọ́n fẹ́ fi change wa. Ààrẹ fẹ́ fi change wa ara bisikí. Mo jẹ́ rí ẹ. ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ bí èèkan ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń dúró ti ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń fẹ̀yìn kan ni ọ̀rẹ́ òtítọ́ kọ́ṣẹ́ náà yìí méjèèjì gan-an náà. ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ òtítọ́ wọ́n ló fẹ́ kọ́ṣẹ́ but ta ló máa dúró fún ẹ because ẹni tó pè ní ẹ̀gbọ́n ẹ̀ yóò lè dúró fún ẹ. Actually sir ẹ̀gbọ́n ẹ̀ ni mí sir àmọ́ dúró fún sir. Ẹsẹ̀ ṣe ń wò wá ìsà láti kékeré làwọn òbí wa ti kú. Ṣé understand sir? A kàn ń try náà láti jọjọ́ ìsà. So ìgbà tó ń dẹ̀ máa ṣe àwọn ti gain admission sí university ìlú yìí gangan sir. So torí ẹ̀ lè ṣe wò pé torí ẹ̀ la ṣe jọ wò wípé kémi máa wá kọ́ṣẹ́ ń bí. Ṣé understand sir? Èyí táwọn fi ń lọ sí school yẹn so that mi ní lè jẹ́ liability fún wọn sir. Ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ jọ̀ọ́ sir. wọ́n normally mi ò kí ń gba àwọn èèyàn síbi tí n bá rí òbí wọn àbí kí n rí gáídì àwọn tó máa dúró fún wọn. but ojú ló rójú ṣàánú mi ò dẹ̀ mọ bí táwọn ọmọ mi náà tán máa lọ ṣóye yín but all the same a máa ṣe bó ṣe yẹ ká ṣe kó ba lè rí bó ṣe yẹ kó rí tẹ́ bá ń bọ̀ ṣóye yín ẹ ra ìgò ṣìnáàp kan kẹ̀dẹ̀ mú 1000 kẹ́ fi lé lórí ṣẹ̀mú wá. ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ bí èèkan ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń dúró ti ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń fẹ̀yìn pọ́n ni ọ̀rẹ́ òtítọ́ nígbà tí o sọ̀nà àbáyọ ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ bí èèkan ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń dúró ti ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń fẹ̀yìn pọ́n ni ọ̀rẹ́ òtítọ́ nígbà tí o sọ̀nà àbáyọ ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ bí èèkan ni ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń dúró ti ọ̀rẹ́ òtítọ́ ọ̀rẹ́ tó ń fẹ̀yìn pọ́n ni ọ̀rẹ́ òtítọ́ nígbà tí o sọ̀nà àbáyọ ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ni. lágbára mo bọ̀.
Túnjí. Lè kàn. Kí ló dé náà ọkùn ṣojoojúmọ́ ní iṣẹ́ ẹ̀? At least wàá tiẹ̀ máa fi Sunday sinmi náà. Ó kàn sọ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi. Èló gangan ni mò ń gbà ń lé tí wọ́n fún mi. Owó tó bá fún mi lèmi pẹ̀lú ẹ̀ láti jọ máa manage. Aside from that, o máa lọ sí school, o máa round out, o máa ṣe gbẹ́, o máa ṣàgbọ̀n jọ́. Kí náà rántí léyìí kan tí wọ́n náà dẹ̀ ń ṣe yẹn ní èyí tó ń ṣe ní weekend. Ó mọ̀ pé a máa jọ fi yíra wọn náà ni. Mr. Lekan, ṣíwọ ni bàbá àti ìyá mi. Kí ló dé tó le tó báyìí náà? Lóòótọ́ àti lódodo, èmi kọ́ ni ìyá ẹ̀, èmi kọ́ ni bàbá ẹ̀. Ṣùgbọ́n nǹkan tá à ń ṣe yìí, ìwọ ni kò yé. Ó mọ̀, bàbá risk game la jọ ń play, very risk. Tí àṣírí bá tún sí kò kàn ẹ́ rárá, èmi ló kàn. Ṣé o mọ̀ ni? Bàbá mi ò mọ̀ pé mo ò ṣe school. So ó pè mí ká ọ̀rá ṣe báyìí, tábà ọ̀rá ṣe bẹ́ẹ̀. Ṣé o mọ̀, at the end of the day, things will work out the way we want it. Ó pè bẹ́ẹ̀ o, ó pè o. No problem. Ọlọ́run á kọ́ àmọ́ ṣe ìyá, Ọlọ́run á jẹ́ kó lè bá ṣe ń fẹ́ṣẹ́. Dáhùn lọ àbáwọ̀. Ọ̀rẹ́ bí èèkan ni ọ̀rẹ́ òtítọ́, ọ̀rẹ́ tó ń dúró ti ní ọ̀rẹ́ òtítọ́, ọ̀rẹ́ tó ń fẹ̀yìn pọ́n ní ọ̀rẹ́ òtítọ́, nígbà tí ó sọ̀nà àbáyọ ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ òtítọ́ ni ọ̀rẹ́ gidi ni ọ̀rẹ́ òtítọ́, ọ̀rẹ́ bí èèkan ni ọ̀rẹ́ òtítọ́. Báwo ni jàre? How far pẹ̀lú iṣẹ́ yẹn? Àwọn ti fẹ́ ṣetán sáà díẹ̀ lóko. Mo like finishing ẹ̀ bó ṣe máa ń ṣiṣẹ́ yẹn. Tó bá jẹ́ àwọn aláìnírètí ara Tẹsalóníkà ìníṣẹ́ kíṣẹ́ náà máa ṣe síbẹ̀. Ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ supply níṣẹ́ yẹn a gbọ́dọ̀ deliver by tomorrow. Ẹ má wọrí sá. Ó dẹ̀ mọ̀ pé iṣẹ́ supply ni. Bẹ́ẹ̀ni. By tomorrow a gbọ́dọ̀ deliver. Lágbára Ọlọ́run a máa ṣetán sá. Ọba ẹ wo orin àjò ẹ̀dá bó ṣe rí, ẹ wo ọ̀rọ̀ ẹ̀dá nílé ayé. Ẹni tó lórí ìyẹn ò ní fìlà, ẹni tó ní fìlà rèé kò lórí. Bákan náà kọ́lá kórí wáyé ni o, èrò ẹṣin ò ṣe ṣe déédéé. Ìyẹn ni wípé orí ò dọ́gba lórí ilẹ̀ yìí. Ohun tí mo dáwọ́lé gbogbo ọ̀nà ìyóhùn kí n tọ̀, ọ̀gangan ọ̀nà lálákẹ́ ń sọ. Jẹ́ n ti bẹ̀là kí n tẹ̀nìyàn, kí n má ṣerú ẹgbẹ́ ní pàtàkì, kí n ti bẹ̀dẹ̀ ní àpèsè, kí n ti bẹ̀dẹ̀ olóríire. Ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn, ẹ sọ fún kó má ṣe dọ̀ṣù ká lọ́rọ̀. Ẹ̀dí la rí o ẹ̀yìn ènìyàn. Bàbá olóyè, ẹ kúlé. Bàbá olóyè, ẹ kúlé. Kí ló dé báwo mo ṣe wá bá yín? Wá jẹ́ pé mo tiẹ̀ wá rí oorun ọ̀hún sùn dọ̀kan ní ṣe bí ìbàdà. Ọ̀rọ̀ Túnjí náà ni. Ọ̀rọ̀ Túnjí náà ni kọ́ mọ́ lọ látijọ́ yìí. Kó má padà wálé. Àlàyé kí ni mo fẹ́ ṣe? Ẹ wò, ṣé torí ọ̀rọ̀ Túnjí lẹ ṣe fẹ́ dá ìsàn sí àgọ́ ara àti yín àbí? Ẹ jẹ́ rọra ṣe nítorí ọmọ yìí. Ọ̀rọ̀ ọmọ ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Kí ló fi ń ṣeré yìí? Wọ́n ní ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Ìgbà tó wá lọ tí ń tiẹ̀ wá mọ ibi tó yà sí rárá yìí, kí ni ká ti pè é? Kí ni ká ti pè é? Ṣé ẹ ti rí nǹkan tẹ́mi ń sọ náà ló délé yìí? Lẹ́yìn tó yẹ kí inú yín máa dùn ní ìtó kúrò nílé pé àlàáfíà dé bá nílé yìí. Ẹ tí ìgbà tí o ti ní ẹ tún máa bọ̀ o, Túnjí ti bẹ̀rẹ̀ o, ó ti nà ọmọ kan léèwé. Ẹ tún máa bọ̀ o, Túnjí tún ti ń da léèwé wo tó yẹ kí inú yín máa dùn pé sinmi dé bá yín lẹ́wọ́ kó tiẹ̀ láyà báyìí. Ẹ tí ẹ̀dẹ̀ fọkàn ara yín balẹ̀ torí ọ̀dọ́. Mo jẹ́ ń sọ fún ẹ, kò sí abiyamọ tí omi ìkòkò ẹ̀ náà tí kì í dàrú. Kò sí. Àdúrà kí ọmọ máa dàyàn láàmú ó sì dájú pé mi ìlọ́mọ mi ìrànlọ́mọ. Àbí ògbọ́n tí mo wí ni? Ó tó torí láti ó tó rò kẹ́ ó tó rò. Ẹ wò mí, ẹ kò máa rò pé mi ò kọbi ara sọ̀rọ̀ ọmọ yẹn o, tàbí bóyá ọ̀rẹ́ ò tiẹ̀ ká mi lára bó ti wù kó rí. Tèmi yé mi, ṣe rí ìta tó lọ yẹn, ó lọ kọ́gbọ́n bẹ̀ ni. Ṣe rí nígbà tí wọ́n bá nà lọ́rùn, tí wọ́n ṣọ́ǹdì, tí bílálà jẹ́ tiẹ̀ dáadáa, á mọ̀nà lé padà. Torí ọmọ tí ò bá ti gbẹ̀kan lé, ìtaná ti ń kọrù wọn, ó lọ gbẹ̀kan ni ó máa tó padà dé. Ẹ má pààyà ọ̀rọ̀ ayín sókè.
ọ̀rọ̀ tún jílẹ̀ wá gbé lọ́wọ́ tó tó yìí. lẹ́gbẹ̀ẹ́ ìdíje jẹ́ àwọn onílò jàre. dáwọ̀ bẹ́ẹ̀ bá wọn lò ó. ẹ wọ ọ̀rọ̀ ẹ̀dá nílé ayé ẹni tó lórí ìyẹn ò ní fìlà ẹni tó ní fìlà rèé kò lórí bákan náà kọ́lá kórí wáyé ni èrò ẹ̀ ṣì kò ṣe ṣe déédéé ìyẹn ni wípé. ṣé wàá mo dẹ̀ fẹ́ jáde o. ìwọ dẹ̀ ni mo wá rí o. mo fún assignment ẹ. Ewo. Anatomy. Anatomy. Máa bẹ ṣe nípẹ́ máa dé nsìn. Ṣé kí wọ́n dúró ti friend ẹ̀ yìí ni Lẹ́kan. Lẹ́kan. Mi kì í feel comfortable pẹ̀lú guy yẹn. Mi ti wọn bó ṣe ń bá cope gan self. Mi kì í feel comfortable each time tó bá ní kí n dúró dé. As in kí n dúró tì ń lé mi kì í feel comfortable pẹ̀lú at all. Don't you ever talk about him like that. Ever. Má sọ̀rọ̀ Lẹ́kan bẹ́ẹ̀ yẹn mọ́. Please, ma ever. If you're not comfortable with Leko, then you cannot be comfortable with me. So just go. It's not like that. It's not like what? Okay. It's okay. Now you listen, just listen. Leko law school, bá ṣe law school. Kò mí pori Leko gbé now. Èèyàn dáadáa ni Leko. On láti learn láti máa bá gbé. If you still want to be my friend, tó bá ṣe fẹ́ jọ̀rẹ́ mi, ó ṣe fẹ́ máa jẹ́ girlfriend mi, then on láti accept Leko. He's a good guy. Okay. It's okay. I'm sorry. Maduro. And I'm sorry. Mo sorry pé mo pariwo mọ́ ẹ. But please don't talk about him like that. ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn ẹ sọ fún kó má ṣe dóṣù ká lóró èdè lárí o ẹ̀yin ènìyàn ẹni tó mọ̀lá kò má sí torí ọlọ́run ẹ ṣe rere o torí ọlọ́run ọba ẹ má gbígi oró nítorí ọ̀la àṣesílẹ̀ òun làbò wá bá ẹ ò mọ̀ pẹ́yìn lóhùn dàkún kan ní òròmọdìyẹ. lílọ ló ń lọ yìí o sórí iṣẹ́ ìwà fi ṣoríire sórí iṣẹ́ ìwà fi lówó lọ́wọ́ iṣẹ́ ìwà fi kọ́lé mọ́lé iṣẹ́ ìwà fi ra mọ́tò sórí gbogbo ohun rere tí èèyàn ń gbélé ayé ṣe ní rere òun ló máa fi iṣẹ́ yìí ṣe ò ní wá jọrọ ẹ lójú o sọ̀rọ̀ mi yẹ mi ò fẹ́ dá wàhálà mi ò fẹ́ dá sí ẹ lọ́rùn torí mo mọ bó ṣe wà mo mọ̀ pé kò sóbì. I'm proud of you Lẹ́kan I am proud of you torí jọ́nà rí bí àná tíwà àti Túnjí ẹ̀gbọ́n ẹ̀ tẹ̀ wá tó ní o fẹ́ kọ́ṣẹ́ mo kọ̀ wí pé kò sẹ́ni tó máa dúró fún ẹ pé mi ò lè gbà ẹ́ but spirit yẹn kàn sọ fún mi pé ojú ló ń rojú ṣàánú tí mo fi gbẹ ẹ́ and I'm proud to say pé láti ìjọ́ tó ti dé ọ̀dọ̀ mi Lẹ́kan gbogbo nǹkan mi ló ti ń lọ síwájú in fact improvement ó dé bá lé iṣẹ́ mi ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni máa gbaṣẹ́ tó máa déṣẹ́ tó pọ̀ tó jẹ́ pé máa fi ẹ́ sílẹ̀ máa ní kó máa dá ṣe wàá dẹ̀ ṣe everything Lẹ́kan bó ṣe sìn mí ọmọọṣẹ́ á sìn wọ́n náà bẹ́ẹ̀ sórí torí àlùbáríkà máa kàn gbowó certificate nìkan lọ́wọ́ ẹ̀ that is one Túnjí jọ nítorí Ọlọ́run ẹ̀bẹ̀ ni mo bẹ̀ ẹ́ sórí mo fẹ́ kó kọjú sí ìwé ẹ̀ sórí bí mo ṣe wà proud of Lẹ́kan yìí mo fẹ́ ká wà proud of you also like that ṣòye Lẹ́kan workshop mi tí mo kọ́kọ́ rà nígbà tí o dé ọ̀dọ̀ mi yẹn mo yànda ẹ̀ fún ẹ mo fẹ́ kó máa lò. ọ̀gá ẹ ṣe sá. wá gbọ́ o kò ń ṣe pé mo fún ẹ lọ́fẹ̀ẹ́ o torí ohun tí a kò bá jìyà fún kì í tọ́jọ́ ohun tá a bá fara ṣiṣẹ́ fún òun ló ń pẹ́ lọ́wọ́ ẹ̀ ni wàá máa sanwó ẹ̀ díẹ̀díẹ̀ títí tó máa fi san tán bọ̀ mo ṣe ládùúrà yìí pé kò ní pé ọdún kan kò tó san tán. no ò ń ṣe bẹ́ẹ̀ you are a very hard working man.
ẹ ṣe sá sí ọgá àríre. àfẹnitọ́lọ́run bá rán sí ni látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í dojú ó ti di ìrírí ayé ni kì í fi nípa ọgbọ́n náà ló fi ń kọ́ni àní báyé ṣe jù bẹ́ẹ̀ lọ ibi ẹ̀dá ń lọ akúkú débẹ̀ adínilọ́wọ́ kan ń ṣe lásán ni o má débi ayọ̀ mi láyé mi. ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn ẹ sọ fún kó má ṣe doṣù ká lóró ẹni lárí o ẹ̀yin ènìyàn ẹni tó mọ̀lá kò mọ̀ sí torí ọlọ́run ẹ ṣe rere o torí ọlọ́run ọba ẹ wo ìrìn àjò ẹ̀dá bó ṣe rí ẹ wo ọ̀rọ̀ ẹ̀dá nílé ayé ẹni tó lórí ìyẹn onífìlà ẹni tó ní fìlà rèé olórí bákan náà kọ́lá kórí wáyé ni o èrò ẹ̀ṣin kò ṣe ṣe déédéé ìyẹn ni wípé orí ò dọ́gba lórí ilẹ̀ yìí ohun tí mo dáwọ́lé gbogbo ọ̀nà ìyóhùn kí n tọ́ ọgbọ́n ìrọ̀lá kí n sọ jẹ́ n ti bẹ̀là kí n tẹ̀nìyàn kí n má ṣe rí ẹgbẹ́ ní pàtàkì kí n ti bẹ̀dẹ̀ ní àpèsè kí n ti bẹ̀dọ̀ lóríire. ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn ẹ sọ fún kó má ṣe doṣù ká lóró ẹni lárí o ẹ̀yin ènìyàn ẹni tó wà lá kò mọ̀ sí torí ọlọ́run ẹ ṣe rere o torí ọlọ́run. ìyá àjọ mú bọ́ má bínú wọ́n ti dá mi lóhùn padà. ẹ̀dá tó bá mọ iṣẹ́ òkùnkùn ẹ sọ fún kó má ṣe doṣù ká lóró ẹni lárí o. lẹ́kọ̀ọ́ wọ́n ṣe yahoo yahoo ni. yahoo ọlọ́run ní jẹ́ kí n rí rẹ̀ mo ń bá wọn ta lórí àwọn kankan tí wọ́n fẹ́ máa bá wa ṣe ní ibi iṣẹ́ ń bíbá yẹn ni tí àwọn ilé bá dẹ̀ lọ gbà pẹ́rẹ́ kò sí nǹkan tí mi lè ṣe o. ṣé ìpínlẹ̀ tó wà lọ́wọ́ mi yóò ju yahoo lọ. ó ju yahoo lọ. afa. ọmọ nǹkan ebi ló kọ́kọ́ ń pa mí. mo sọ fún ọmọ ẹ pé máa fa màlà. kásán sọ pé torí àmàlà gangan ló ṣe fi skul ẹ̀. rárá o torí nǹkan méjì mo fẹ́ rí ẹ mo dẹ̀ fẹ́ já màlà. àlàyé rẹ̀ fún àyàn ó yàtọ̀ sáwọn tó yẹ pé orúkọ ọlọ́kùnrin gbé lórí káàkiri. ọ̀pọ̀ agboolé ló wà o wàá bu àwọn tó bá bu àwọn gbẹ̀gìrì yẹn ṣé kó àpinnu bá bẹ fi ìpamọ́ sí sọ fún ọ̀rọ̀ sọ́kọ́. òbí ò máa kọ́ tánú àfẹnitọ́lọ́run bá rán sí ni látọ̀run wá ló ń ṣe ní lóore tó ń dúró tí kì í jojú ó ti di ìrírí ayé ni kì í fi nípa ọmọ náà ló fi kọ́ ni àyíkáyé ṣe jù bẹ́ẹ̀ lọ ibi ẹ̀dá ń lọ akúkú adínilọ́wọ́ kan ń ṣe lásán ni ó máa débi ayọ̀ mi. mo sẹ́ẹ̀tì kí ni máa ń yanjú láyé. Obi ìwọ ló mọ ẹnà mi o mọ̀ pé kò kí ń tunu kankan